òṣìṣẹ́ ọ̀dọ́ ìgbìmọ̀ ìrúdé ìgbẹ́jọ́ aládé ìránṣẹ́ lóṣù yìí láti lè ṣe Nta Ijebu Ode Ayọ̀mídé kan lórúkọ oníròyìn ẹgbọ́ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìgbìmọ̀ ìṣàkóso ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ti fọwọ́ sí ìdásílẹ̀ àpò owó fún ìwádìí àti àmúlò ìmọ̀ ọ̀tun ní orílẹ̀-èdè Nàìjíríà tó sì tún fọwọ́ sí ìgbìmọ̀ kan tí yóò máa ṣàkóso iyì àti ọlá ẹ̀kọ́ tí wọ́n máa ń fún àwọn ènìyàn pàtàkì nílé ẹ̀kọ́ gíga orílẹ̀-èdè Nàìjíríà. Alákòóso fún ètò ẹ̀kọ́ Túnjí Aláùsá ló kéde èyí nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí ìpinnu ìgbìmọ̀ náà lórí ìpàdé tí wọ́n ṣe ní ẹ̀ka ètò ẹ̀kọ́. Alákòóso náà sọ pé fífi agbára iṣẹ́ ìwádìí múlẹ̀ yóò kópa ribiribi sí ìdàgbàsókè ọrọ̀ ajé àti sí ọrọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló sì tẹ̀síwájú dé ibi tí ètò ọrọ̀ ajé yóò wọ tírílíọ̀nù kan dọ́là. Ó tún ṣàfikún pé àǹfààní ìwádìí ìmọ̀ ọ̀tun àti ìṣọ̀kan náà yóò jẹ́ kí wọ́n lè dá iléeṣẹ́ àgbáyé kan sílẹ̀ fún ìmúlò ìmọ̀ ọ̀tun tí yóò bá àfojúsùn ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà mu kí ó sì mú kí ìfọwọ́sowọ́pọ̀ wà láàárín ilé ẹ̀kọ́ ìjọba àti àwọn iléeṣẹ́ lágbára sí i. Ìgbìmọ̀ ìṣàkóso ìjọba àpapọ̀ tún fọwọ́ sí ìgbìmọ̀ kan tí yóò mọ̀ ṣàkóso iyì àti ọlá ètò ẹ̀kọ́ tí wọ́n máa ń fún àwọn èèyàn pàtàkì ní ilé ẹ̀kọ́ gíga ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ìkéde láti yanjú àwọn ìṣòro tó rọ̀ mọ́ iyì àti ọlá ètò ẹ̀kọ́ ní ilé ẹ̀kọ́ gíga láti dáàbò bo ìdúróṣinṣin ètò ẹ̀kọ́, mímú ìgbàgbọ́ gbogbo ènìyàn padà àti láti dá iyì àti ògo náà padà. Ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ti buwọ́lu àbọ̀ ìwádìí tí ìgbìmọ̀ lórí ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà nípa fífagilé àti àtúnṣe àbádòfin ìgbẹ́kẹ̀lé owó iléeṣẹ́ ọlọ́pàá fún ọdún 2026. Ìgbésẹ̀ àwọn ilé ìgbìmọ̀ aṣojúṣòfin náà mú agbára iṣẹ́ ọlọ́pàá lágbára sí ní orílẹ̀-èdè Nàìjíríà. Àbádòfin náà yóò mú ìgbélárugẹ bá òfin ọdún 2019 pẹ̀lú pípèsè owó tó péye, ìdánilẹ́kọ̀ọ́ ọ̀tun àti ìgbé ayé gbádùn fún àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà. Ignos Nkwo ló jábọ̀ ìròyìn. Alága àjọ olómìnira tó ń ṣètò ìdìbò ní orílẹ̀-èdè Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Joash Amupitan ti ṣe ìpàdé pẹ̀lú ọ̀gá àgbà gbogbo iléeṣẹ́ ọlọ́pàá Ọlátúnjí Dísù láti jíròrò lórí ọ̀nà tí yóò jẹ́ kí ètò ìdìbò náà lọ pẹ̀lú àlàáfíà tí yóò sì jẹ́ èyí tó kojú òṣùwọ̀n jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìpàdé náà dojúkọ ìmúrasílẹ̀ fún ètò ìdìbò náà àti àwọn àtúnṣe ìlànà fún ètò ìdìbò gbogbo fún 2027. Francis Wom ló jábọ̀ ìròyìn. Orílẹ̀-èdè Nàìjíríà ti ń gbé ìgbésẹ̀ pàtàkì kan láti túbọ̀ mú ètò ìlera lágbára káàkiri ilẹ̀ Áfíríkà nípa fífi ọwọ́ sí àdéhùn pẹ̀lú àjọ tó ń rí sí ètò ògùn ní ilẹ̀ Áfíríkà. Ìgbésẹ̀ yìí jẹ́ láti mú kí àgbékalẹ̀ ààbò àti ìmúlò tó péye wà lórí ògùn ní gbogbo àgbáyé. Aman Jaban ló jábọ̀ ìròyìn. Àjọ àpapọ̀ orílẹ̀-èdè fún àwọn ọmọdé ti ẹ̀ka orílẹ̀-èdè Nàìjíríà ti ń gbèrò fún ìgbéga tó lágbára fún àwọn ọmọbìnrin. Wọ́n sì ti ké pe ìjọba, àwọn iléeṣẹ́ ìròyìn àti àwọn àwùjọ láti ṣe àtìlẹ́yìn fún wọn fún ìlànà tí yóò jẹ́ kí ohùn àwọn obìnrin jákè àti wípé kò ní sí ọmọbìnrin kankan tí wọn yóò fi ohùn ṣe sílẹ̀ láì gbọ́. Ìpè yìí wáyé nígbà àfihàn ètò ìgbóhùnsáfẹ́fẹ́ orí ayélujára kan tí wọ́n pè ní mo mọ̀ pé obìnrin ni mí fún àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Fẹ́mi Afárẹ́ògùn ló jábọ̀ ìròyìn ẹgbẹ́rún náà síwájú sí i. Ní ọ̀pọ̀ àwùjọ ó sì nira fún ọ̀pọ̀ ọmọbìnrin láti sọ ohùn wọn nítorí àṣà, àìní ẹ̀kọ́ tó pé àti àìsí ààyè ààbò láti sọ ìmọ̀ ọkàn wọn jáde. Ṣùgbọ́n ìtàn yìí ti ń yí padà díẹ̀díẹ̀. Níbi ìpàdé yìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun, àwọn akẹ́kọ̀ọ́ wo apá kan nínú eré àkànṣe Yes Girl, ètò mẹ́wàá tí àwọn ọmọbìnrin fúnra wọn dá fún àwọn ọmọbìnrin bíi wọn. Méjì nínú àwọn eré náà wọ́n fi hàn tí wọ́n sì ṣí ìjíròrò sílẹ̀ lórí ọ̀rọ̀ pàtàkì tí ó kan ìgbésí ayé wọn bíi ìlera ọkàn, ẹ̀kọ́, ìdọ́gba ọkùnrin àti obìnrin àti ààbò ara ẹni. Àwọn ọmọ náà sọ wípé àwọn ti kọ́ láti ní ìgboyà àti láti sọ ọkàn wọn jáde láì ní ìbẹ̀rù tàbí ìfòyà. Àjọ UNICEF sọ wípé ètò yìí kọjá ìtàn lásán tí wọ́n sì ní ó ń fún àwọn ọmọbìnrin ní àyè láti kópa, béèrè ìbéèrè àti láti ní ìgboyà láti sọ ọkàn wọn jáde. Àwọn alábàáṣiṣẹ́pọ̀ àjọ UNICEF tó wá sọ pé fífi agbára fún ọmọbìnrin jẹ́ ìdókòwò tó ṣe pàtàkì fún àwùjọ tó lágbára àti tó ní ìdọ́gba. Ní Òṣogbo, Fẹ́mi Afárẹ́ògùn ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ NTA. Wá fún ti àṣẹlẹ̀ òní kò ní jù báyìí lọ. Ayọ̀mídé kan bí orúkọ oníròyìn títí di ọ̀la ó dàárọ̀ o.